Bismillahirrahmanirrahim. Omi tá a ní kó tọ́jú ẹja kò yẹ kó ṣekú pẹja. Ìmáàmù Ògbómọ̀ṣọ́ wọ́n sọ̀rọ̀ nípa orin kan eléyìí tí gbogbo wa náà máa kọ́ ńgbà tá a wà ní kékeré, a sì mú orin náà dìsín. Wọ́n fi àgbọ́yé tí wọ́n gbé e kalẹ̀. Àwọn èèyàn tí wọ́n ń jáde lórí ọ̀rọ̀ orin náà láti takò wọ́n. Ní àkọ́kọ́ kí n tó sọ̀rọ̀ nípa orin yẹn, mo fẹ́ sọ fún Ìmáàmù Ògbómọ̀ṣọ́ nígbà kejì pé àgbékalẹ̀ yín nínú ìṣítí, nígbà tí pé ìṣítí ọ̀rọ̀ Ọlọ́run la pè é, ẹni tó fẹ́ gbé ìṣítí kalẹ̀ ó gbọ́dọ̀ ní ìlànà tí mú ìṣítí wù ní gbọ́. Nígbà tí kì í ṣe pé àwọn tán wà níwájú ẹnìkan ní ń bá sọ̀rọ̀, àwọn míì wà ní ẹ̀yìn odi káàkiri àgbáyé tí wọ́n fẹ́ gbọ́rọ̀ yẹn. Àgbékalẹ̀ yín yẹn ìmọ̀ kù díẹ̀ káàtó ẹ̀tàn ṣe. Bẹ́ẹ̀ni. Orin Ya Rasulallah khusi biyadi watadarakini fa anta abi. Sheikh Muhammadu Nasiru Al-Kabari ní Kánò ni wọ́n kọ. Shehu ní Ya Rasulallah, ìwọ òjíṣẹ́ Ọlọ́run, khudh biyadi, dì mí lọ́wọ́ mú, gbá ọwọ́ mi mú, ń gba ọwọ́ mi, watadarakni, kó wá súnmọ́ mi, mú mi súnmọ́ ara ẹ̀, múra ẹ̀ súnmọ́ mi, fa anta abi, ìwọ ni bàbá mi. Bórin náà ṣe dùn tó, láti bẹ̀rẹ̀ tó fi débi fa anta abi yẹn, fa anta abi yẹn ló jẹ́ kórin yẹn ó wọ́. Ẹ má wá túmọ̀ kankan fún mọ́ pé tí wọ́n gbà lérò rèé, abu ni abu ń jẹ́, ìwọ la síwájú mi, ìwọ ni operation dodge ẹ̀ nìyẹn, fa anta abi, ìwọ bàbá mi. N tó wá jẹ́ kí ìwọ ni bàbá mi yẹn ó jẹ́ ìtakò ni wípé Al-Qur'anu ní ma kana Muhammadun aba ahadin min rijalikum. Ma kana Muhammadu aba ahadin min rijalikum. Muhammad yìí ṣe bàbá ẹnikẹ́ni nínú yín. Nígbà tá ànábì tí Al-Qur'anu sọ pé ànábì yìí ṣe bàbá wa, tí orin wa sọ wípé bàbá wa ni, èwo ni ká tẹ̀lé? Sheikh Nasiru Kabara olólùfẹ́ wa púpọ̀ ni wọ́n, mo fẹ́ràn wọn gan, torí alájọṣe làwọn àtàwọn àfáà wa, wallahi olólùfẹ́ wa ni wọ́n. Gbólóhùn yẹn kò papọ̀ mọ́ Al-Qur'an. Ìyẹn ò ní kò ní a má jọmọ fún Sheikh Nasiru Kabara mọ́. Èyí tó bá jòdòdó ni kẹ́ jẹ́ ká sọ. Bẹ́ẹ̀ ni ya Sheikh Ibrahim Gausu Lilewara, ìwọ Sheikh Ibrahim olùrànlọ́wọ́ gbogbo ayé, gísí ní ràn mí lọ́wọ́ bígẹ̀ ìfíkà pẹ̀lú ìrànlọ́wọ́ rẹ̀ tó fi ràn yàn lọ́wọ́. Falimuna, torí pé àwọn èrò mi tanfilkara ó ti lé oorun kúrò lójú mi. Mindu ni fadlika, tí ìbá tí tó bá ti yàtọ̀ sọ́lá rẹ̀. Ẹ̀yin náà gbọ́ sọ́lá ayẹrẹ sí Ibrahim, ìròyìn yẹn ti tóbi jù. A innaka ya shaykhi, àsìwọ́ kọ́ ni ìwọ àfáà mi, la anta Muhammadun, ìwọ náà ni Muhammadu
ṣé Onur Hakim lọ́kọ yẹn ọmọ ṣé Onur Hakim Haji Ibrahim ó sì fẹ́ sísítà tèmi tààtọ̀ jẹ́ blọọdù kan náà kẹlẹ́mọ̀ tí mo mọ̀ ni mò ń sọ ẹ lọ ẹbí nínú àwọn ọmọ ṣé Onur Hakim ẹ béèrè pé ta ní ń jẹ́ Ibrahim yẹn ó fẹ́ sísítà tèmi ọmọ tí wọ́n bí fúnra wọn ní jẹ́ Gazali sísítà mi gẹ́gẹ́ blood sísítà mi ni o kìí ṣe ẹbí nìkan o mo wà ń bẹ̀ ńgbà tí Onur Hakim máa ń tú orin yẹn pé innaka ya shaykhi la anta Muhammadun tabaddalta nuran ba'da nuri tujaddidu ọ̀rọ̀ yẹn ti tóbi jù àsọgbọ́n ló wà ń bẹ̀ ká máa pé sáàfà mi náà kọ́ ni Muhammadu ni ó ti tóbi jù ogun tẹ́ fi bá Súfì jẹ́ náà nìyẹn aslan Súfì èsè tó wá bẹ́sìn jẹ́ Ọlọ́run ní káwa náà ti mọ gbogbo nǹkan wọ̀nyí àwa náà bá máa bú Súfì ni ṣùgbọ́n àwa ò lè bú Súfì torí Súfì làáfà wa a sì jọ ń ṣe ni ṣùgbọ́n tí ò bá da ẹja jọ náà wọ́n sì pé lè kú díẹ̀ káàtó ìyẹn ò dí karama ṣé ò náà sórí kàbárakù Ànábì Muhammad èsì bàbá ẹnì kankan Kùránì ló wí bẹ́ẹ̀ kí láà sọ di bàbá wa fún ìyẹn ló ṣe dédé òwe tí mo pa ń bẹ̀rẹ̀ pé omi ta ni ó tọ́jú ẹja òye ó pẹja ọ̀kan àwọn àfọwọ́ ní fi kulli ardi àrọ́lì Islam fi khatarin ó lóun wo gbogbo lẹ́lẹ̀ Ọlọ́run lọ òun wá rí pé Islam wà nínú ewu min ahli ewu yóò wá ti ta wá bá Islam àwọn fámílì Islam náà lójú Islam sínú ewu wà bá ní ìhì àtàwọn ọmọ ẹ̀sìn wọ́bìnà àdáyì kó tó wá kan àwọn ọmọ ọ̀tá tí ń túmọ̀ sí pé bí kú ilé ò bá pani tòde ò lè pani bẹ́ẹ̀ bá rẹ̀ nìkan tó fẹnu sáátà Islam lónìí ìwà burúkú ọ̀rọ̀ burúkú ìṣe burúkú ìrìn burúkú tí mùsùlùmí wù ni wọ́n fi bú Islam àwọn gẹ́gẹ́ mọ̀ pé Islam ò ṣe é bú láì bú mùsùlùmí kò sí tí ń bẹ lára Islam tí ò dá àwa tá à ń ṣe la kù nípa báyìí ya Rasulullah orin ni gbogbo ẹ̀yin àfà ẹgbẹ́ ìmọ̀ ìfẹ́ ẹgbẹ́ sẹ́gbẹ́ kan ẹgbẹ́ Kọ̀dìríyà ni wọ́n ní ẹgbẹ́ Tìjàníyà ní ẹgbẹ́ Súfì ní ẹgbẹ́ Alùsúnà ní ẹgbẹ́ Sálàfì ní ẹgbẹ́gbẹ́ jù síbì kan ẹjá jọ pàdé nínú Islam nínú ẹ̀sìn òfin ẹ̀sìn ni ẹjá jọ mójútó gbogbo báyìí lẹ́ ṣe inú ẹgbẹ́ yín tẹ̀ ń polówó ẹgbẹ́ sí wa gbogbo àwọn tó bá ń takò ọ̀rọ̀ yìí ní ìsìn ẹgbẹ́ ni wọ́n fẹ́ gbìjà kìí ṣe Islam ẹjọ́ bá gbìjà Islam ó mọ̀ pé Al-Qur'an sọ ipa nẹ́bí èsì bá bẹ́ẹ̀ ní kankan àtẹgbẹ́ Alùsúnà ni àtẹgbẹ́ kìnìkan ni ẹ mọ̀ pé la ilaha illallah ló pa gbogbo wa pọ̀ kákìrún ló pa gbogbo wa pọ̀ kò sí bí ẹgbẹ́ yín ṣe lè lófin tó ẹ lè gbogbo òfin ẹgbẹ́ yẹn wá sọ ìrun méjì táǹkì lásùbà di 4 ìyẹn já padà sínú Islam yẹn ẹ má jẹ́ kí láó gado nírè lọ mọ́ ẹgbẹ́ lẹ̀ mójú tó níjọ́ tẹ̀sí dẹ́gbẹ́ yìí lẹ̀ ẹlẹ́fẹ́ fi rẹ̀ sí lọ́wọ́ ni ẹja tí wọ́n fi sọ omi yín bí tí ń ṣekú pẹja àbí ìyẹn ni omi tí ń ṣekú pẹja o omi tí ẹgbẹ́ tẹ́ ẹ dálẹ̀ láti fi ran Islam lọ́wọ́ ní tí ń kópa lára bẹ́sìn o kó wá òkè sí o fa anta àbí ẹ má wá àwáwí kankan fún yẹn mọ́ fa anta àbí ànábì ṣe bàbá ẹnì kankan. Assalamu alaikum warahmatullah.